Jọ̀ọ́ o, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣé pánsá òfura ni pánsá ṣe já síná ni? Àbí àjà òfura ni àjà ṣe jìn? Ṣó nílé wa wá ń fura báyìí kó má dàbí pé olè á padà kó nílé wa lẹ́rù lọ? National Bureau of Statistics, àjọ tó ń rí sí ọ̀rọ̀ bí nǹkan ṣe ń lọ tí wọ́n á máa fún wa ní òdiwọ̀n bí nǹkan ti rí sọ pé òdiwọ̀n bí àwọn èèyàn ò ṣe níṣẹ́ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ó ti wá sílẹ̀. Wọ́n ní láti 5.3% ó ti já wá sí 4.3%. Kódà wọ́n tún jẹ́ ó di mímọ̀ pé àwọn èèyàn tí ń rí bìkan gbà lọ bí ò tẹ̀ ń ṣiṣẹ́ ìjọba, bó jẹ́ ṣe ń lọ ń báyàn kan ṣiṣẹ́ bìkan ni o, àbí wọ́n ń lọ láti bìkan sí bìkan. Wọ́n ní pé yẹn náà ti gòkè àgbà sí, ìyẹn ni pé wọ́n ti ń fi owó pawọ́. Àwọn náà ti ń rí nǹkan mú lọ sẹ́nu, àwọn náà ti ń lówó díẹ̀díẹ̀ lọ́wọ́. Wọ́n ní kódà àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń dá iṣẹ́ ara wọn sílẹ̀ àbí wọ́n lọ ń bá àwọn èèyàn ṣiṣẹ́, òdiwọ̀n àwọn yẹn náà lọ sókè láti 84% lọ sí 93.0%. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà bí gbogbo nǹkan ti ń lọ yìí, ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn wa. Ǹjẹ́ àwọn tó wà lágbègbè yín tẹ́ mọ̀ pé wọn ò níṣẹ́ tí wọn ò níbi tán ń lọ? Ǹjẹ́ wọ́n ti ń rí bìkan gbà lọ? Àwọn tẹ́ ẹ mọ̀ pé wọ́n kàwé gboyè, wọn ò ríṣẹ́ fi ṣe, ṣé wọ́n ti ń rí bìkan mà lọ ti ń gbowó oṣù ni? Àbí àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n kàn ń fẹsẹ̀ gbálẹ̀ láti ibìkan sí ibìkan, àwọn tí wọ́n kọ́ṣẹ́ tí wọ́n ò rówó ra irinṣẹ́, ṣé wọ́n ti padà lọ ṣí ṣọ́ọ̀bù ni? Torí pé ibi tí wọ́n ti ń rí gbogbo òfúùtù fẹ́ẹ̀tẹ̀, àwọn nǹkan tí wọ́n ń kọ síta yìí kò fẹ́ yé èèyàn sí o. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́, Nigeria Labour Congress, ti sọ pé kí wọ́n gbé gbogbo irọ́ tó ń pa yẹn kán gbé e lọ sẹ́gbẹ̀ẹ́ kan ni, nítorí pé níbo làwọn èèyàn ti rí gbogbo àwọn ẹjọ́ tí wọ́n fi síta yìí? Báwo lẹ ṣe máa sọ pé àwọn èèyàn ti ń ríṣẹ́ ṣe? Báwo lẹ ṣe máa sọ pé àwọn èèyàn ti ń dáṣẹ́lẹ̀? Báwo lẹ ṣe máa sọ pé àwọn èèyàn ti ń rí kan ṣe kan níbi tí ìlú dé ìtẹ́bí ń pa àwọn èèyàn tí èèyàn mú? NLC sọ pé báwọn bá máa worúfẹ́ nǹkan báyìí, àwọn máa pè é ní INEC style manipulation, tó ń túmọ̀ sí pé báwọn àjọ tó ń rí sí ètò ìdìbò ṣe máa ń ṣe débi pé ọ̀tọ̀ ni ìbò táwọn èèyàn dì, ọ̀tọ̀ ni ìbò tán kà, ọ̀tọ̀ ni ìbò tán máa sọ pé ó gbé àwọn èèyàn wọlé. Wọ́n ní pé yẹn náà ni MBS ti ń ṣe. Báwo ló ṣe máa sọ pé àwọn èèyàn ti ń ríṣẹ́ ṣe, àwọn èèyàn ti ń rí bìkan ìgbàlọ́ nígbà tó jẹ́ pé àwọn èèyàn ń ti ṣọ́ọ̀bù wọn pa ni? Gbogbo àwọn èèyàn ń ti àwọn iléeṣẹ́ ńláńlá pa nítorí owó tí wọ́n fi ń dókòwò, owó tí wọ́n fi ń ra àwọn nǹkan tí wọ́n fi ń pèsè àwọn tí wọ́n ń lò láwọn iléeṣẹ́ wọn yìí ó ti pọ̀ jẹ̀mí wọn lọ, wọn ò lè tẹ̀síwájú mọ́. Báwo lẹ ṣe máa sọ pé àwọn èèyàn ti ń ríṣẹ́ ṣe? Níbo ni àwọn iṣẹ́ yìí ti ń bọ̀? Àwọn wo ló ń gba àwọn èèyàn síṣẹ́? Ṣáwọn tó ní iléeṣẹ́ tí wọ́n ń pariwo pé àwọn tó wà níbi iṣẹ́ àwọn gan ó ṣeéṣe káwọn dà wọ́n lẹ́kọ̀ọ́ máa lọ, pé irọ́ ni gbogbo ọ̀rọ̀ yìí o? Ẹni tó dẹ̀ sọ pé irọ́ lọ̀rọ̀ yìí kì í kú ṣèmi ni mo sọ. Inú ìwé ìròyìn Guardian, òun ní ìròyìn yìí ti jáde. Ó dẹ̀ ti ẹnu Chris Onyeka, NLC's Assistant General Secretary, jáde. Ibi yẹn dé ní láti inú ìwé ìròyìn Punch newspaper. Àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè wọ́n ní àwọn ti gba ọjà tí owó ẹ̀ ń lọ bíi 556 million naira tó jẹ́ ọjà tí àwọn èèyàn gbọ́dọ̀ tà. Àwọn ti gbà á lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n níbo ló ti gbà á lọ́wọ́ wọn? Wọ́n ní nípínlẹ̀ Ògùn. Òun ni àwọn ti gbà á. Wọ́n gba báàgì ráìsì 816. Wọ́n gba kẹ́ẹ̀gì epo mọ́tò kì í ṣe epo tá à ń jẹ o, 802. Wọ́n gba béèlì aṣọ òkìrìkà 285. Wọ́n gba àpò tó kún fún bàtà àkúbè táwọn èèyàn ti ràjọ tó fẹ́ lọ tà 61. Wọ́n wá gba 674 kìlógíráàmù igbó àti ọkọ̀ 8 tó jẹ́ tòkunbọ̀ táwọn èèyàn fẹ́ tà. Nínú gbogbo àwọn ohun tó gbà yìí, ẹnìkan ní igbó yẹn nìkan ló yẹ kó gbà lọ́wọ́ àwọn èèyàn. Báwo làwọn èèyàn á ṣe lọ yáwó tí wọ́n á lọ yá nǹkan tí wọ́n máa sọ wípé àwọn fẹ́ máa fi tajà tó wá di wípé àjọ kọ́sítọ̀mù máa gbà á lọ́wọ́ wọn? Báwo ló ṣe kọjá láti ibi tí wọ́n ti rà á débi pé wọ́n wá mú wọn níbi tó sì mú wọn yẹn? Ṣé ojú ọ̀nà kan ṣoṣo ló wà ní tí àwọn èèyàn fi ń rí nǹkan gbé kọjá? Tó bá wá tiẹ̀ wá jẹ́ bíi wípé gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ń dàbí pé ẹ lọ ń ra àwọn ọjà tí ìjọba ní pé ẹ gbọ́dọ̀ rà, dépò pé ẹ fẹ́ tà á. Kí ni ìjọba ti pèsè sílẹ̀ fáwọn èèyàn
tó jẹ́ wípé bọ́bá tí wàá lọ yáwó iyebíye wọ́n á lọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí. Àwọn ìyàwó àwọn èèyàn tó ń ṣiṣẹ́ lẹ́ṣọ́ aṣọ́bodè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn ló ń ta ráìsì ló ń ta gbogbo nǹkan tó ní káwọn èèyàn má tà ọ́. Wọn a máa lọ já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù. Kí ni àwọn tí wọ́n jẹ́ aṣojú ní ilé ìgbìmọ̀ aṣòfin kí ló ń ṣe gan-an pàtó? Àbí wọn ò mọ̀ pé àwọn èèyàn wọn tó dìbò yàn wọ́n òun ni wọ́n ń gba gbogbo nǹkan lọ́wọ́ wọn yìí tó bá yá ẹ máa níṣẹ́ ń pọ̀ sí ní àárín ìlú. Àwọn èèyàn ẹ̀ bá wọn wáṣẹ́ wọ́n tún ń ṣe òwò ẹ̀ tún ń gba gbogbo ohun tó fi ń mú ọrọ̀ ajé ṣe. Wọ́n ní pé igbó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn yìí òun ló gbà ní agbègbè Ìmẹ̀kọ àti ìdí ìrókò. Bàbá tiẹ̀ máa sọ pé yẹn wọ́n á níyẹn ò dá ń bọ́dẹ̀ tí kò fàjọ NDLEA. Àbí àwọn tó ń tagbó tí wọ́n ń ra igbó yìí náà ṣé báwọn kan náà ní iṣẹ́ táwọn kan náà dẹ̀ ń ṣe nínú ẹbí wọn ni. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ rèé o, èwo gan-an lẹ fẹ́ mú sọ nínú gbogbo ẹ̀? Abọ́mi rèé o, ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi